Please subscribe to Facetv Africa and turn the notification on. Facetv Africa, ẹ jọ̀ọ́ ẹ subscribe hete. Face TV was Swoby. MC Mr. Agatu wọ́n lọ sọ pé kí Yorùbá nation. Mo sọ fún yín pé I'm not part of Yorùbá nation. I'm a blogger. I'm a liberal person. I heard, but I don't believe. I believe it. I can put it under an allegation. Wọ́n lọ sọ pé when the Yorùbá nation, including Sunday Igboho, if they come to Lagos, you're going to kill them. Wọ́n ní ayé gbọ́mọ ọ̀lẹ, ayé gba tápà. MC Oluomo kìdí ẹ̀ ń ṣẹ́jú ẹ̀. Òyìnbó tó fún gbìrẹ́ lọ́tí mu ni ló jẹ́ kó máa sọ pé I need another dumb bearer. I need another dumb bearer. Bí tí mo ti ń ṣọ́ọ̀pù kiri orí Facebook bá dáwọn èèyàn jáde pé ẹgbàá wá MC Oluomo ló fẹ́ pa Sunday Igboho. Ìgbà tí Sunday MC show mú gbó ni. Ọmọ àlè ni ọ́ MC Oluomo. Ẹlẹ́sẹ̀ kan ò tó kan. Arákùnrin zigzag lọmọ láti ilẹ̀. Yóò bá fọ̀rọ̀ yà láyà ẹ̀ MC Oluomo. In tó bá ti ń lọ lórí social media, àgbàlagbà blogger ló ń sọ̀rọ̀. Àgbàlagbà tó pé olóṣèlú tó ń rìn ẹ níṣẹ́ gan òfò ni ó ṣe. Tinubu ti kú. Bẹ́ẹ̀ ṣe ń gbà yá àdúrà nìyẹn. Ẹ fẹ́ palẹ̀ mọ́ gbogbo ẹrù Tinubu ni. Tinubu is dead. Ìjẹ́ ìsọ pé Rájí ẹ wá lọ yí. Ẹ lọ yí containers ní pé Rájí Tinubu. A fẹ́ kí Tinubu wá ṣe live chat. Ẹ jẹ́ kó ṣe live chat. Gbogbo old pictures ti Tinubu tẹ̀ ń gbé jáde pé the daddy is alive. He's dead. His soul is gone into the hell fire. Ẹ ǹlẹ́ o ẹ̀yin tí orí Instagram. Ẹ wá gbà mí ni. Wọ́n ní tó bá ń pe ọmọ Yorùbá, ẹ̀yin tẹ́ ń gbé lẹ́kọ̀ọ́ tẹ́ ń pera pé àmì Lagosian, Mushin, Oshodi. You are all a working corpse. Àkùdá àyà tí ò mórísun rẹ̀. Ìlú òkú. Ìyẹn yí volume sọ́pẹ̀. Ìlú òkú. Ó ní èkó. Òkú ni gbogbo ẹ̀yin tẹ́ ń gbé bẹ̀. Níbo ni ìlú yín gangan wà? Níbo ni country yín gangan wà? Ṣé béèrè mi ò fàjà? Ló bá sì fàjà, ẹ lawọ́ yín kẹ́ fomi. So there's no more fundamental human rights. Lagos is part of Southwest. Who the hell are you? MC Oluomo. Apààyàn. Ọmọ jàgbà. Ọmọ tó pé ẹ̀jẹ̀ ènìyàn ló fi lókìkí. Ọmọ gáréèjì. To tell the Yoruba nation not to come to Lagos. Who the hell are you? Lagos is not part of Nigeria. Is Lagos not part of Nigeria or not part of Southwest? Sorry, Ọlọ́run dẹ̀ wọ́n wọ MC yìí o. Tó ṣojú pupa bí ojú ẹmọ òyìnbó. Ọlọ́run dẹ̀ wọ́n ẹ ọmọ tó ń ṣe tán kí ọbẹ̀ bọ̀ ẹ́ lára ń jọ yẹn. Who the hell are you to demarcate between Yoruba and Nigerians? Ṣé bá bẹ́ẹ̀ ló lè kú ni? Ṣé láwọn tẹ́ ń títí Olúọmọ tó ń do yín ń lo kádàrá yín ni? Lára àwọn tó ti dórí àárẹ̀ tó ṣoríire inú wọn. Ó fi yín ṣògùn àìkú ni. Ìwọ wá sọ pé káwọn Yorùbá nation o. Forget bóyá pé wọ́n wá látọ̀yọ́. Wọ́n wá ti fẹ́. Lagos is part of Nigeria. Wọ́n láwọn fẹ́ gbé campaign àwọn lọ sí east torí wọ́n ń ṣe Yorùbá. Wọ́n dẹ̀ láwọn fẹ́ gbé lọ sí north. Wọ́n lóun fẹsẹ̀ halẹ̀ níwájú ọmọ go àní dáadáa oyin oyin fẹsẹ̀ halẹ̀ níwájú ọmọ ge. Ṣé ó tọ́ ká sọ pé tí ìwọ MC Oluomo wọ́n bá wá sí Ìbàdàn àbí tó wọ́yọ̀ á ó pọ̀? Kì í ṣe ìlú bàbá rẹ ni. MC kílódé tó ń rìn níṣẹ́ dé tòrótòró. Àtúbọ̀tán ló mátà. Ọmọ ẹ lè graduate o. Kó lọ sí Harvard University o. Àtúbọ̀tán rẹ̀ ò lè dá. Torí ó lè yá ó bẹ̀ṣẹ̀ bàbá wò lára ọmọ. Who killed by sword shall die by sword. Nothing can happen to Sunday Igboho. I'm not a Yoruba agitator. Sunday is like my son, is like my junior brother.
méje ń sòyìnbó sọ tó ti fẹ́ kí n wọ skẹ́ẹ̀tì fún Sunday Igboho mo ti fẹ́ sọ pé junior sister má sọ ọmọ ọlọ́mọdé lesbian àbí gay. wọ́n ti lọ sí kí ẹmọ tó ń ṣe yín jealousy you are possessed torí pé nígbà tán kọ́kọ́ bẹ̀rẹ̀ mo wà lára àwọn tó bú Yorùbá nation wípé gbogbo ìhàlẹ̀ yín ò ju orí mídíà lọ yí pé 20 people ló ń follow Igboho torí pé wá rí pé ńgbà tán ṣe lẹ́kìtì tó tún lọ ṣe káàkiri wá rí pé thousands ẹ wá rí pé Igboho is not fighting for himself. You must be stupid, MC Oluomo ẹlẹ́sẹ̀ kan àbọ̀. A thug tó fẹ́ lọ sí rep, a thug tó fẹ́ lọ sí rep tọ́lọ́n bá gba agbára lọ́wọ́ àwọn APC tọ́lọ́n bá gba agbára lọ́wọ́ àwọn APC lẹ́nìí ẹ̀wọ̀n ló máa kú sí tí mo dẹ̀ mọ̀ pé Ọlọ́run ó gba agbára lọ́wọ́ Buhari a ó gbé èèyàn gidi síbẹ̀. ẹ mọ̀ gbà mí ṣé àwọn Yorùbá nation náà fẹ́ àtàkì yín ni kí ló tẹ́ fẹ́ kú kíkú ó tó dé kí ló dé tẹ́ fẹ́ kú kíkú ó tó dé lẹ́kọ̀ọ́ Èkó ó jẹ́ bí Orísun lè bàbá yín bò ń claim pé òun lò lẹ́kọ̀ọ́ Haúsá claim pé òun lẹ́kọ̀ọ́ Yorùbá ń claim pé òun lò ẹ̀rí pàkúdà àyà ni kò sí nǹkan kan tó ń jẹ́ ọmọ Èkó ọmọ òṣì lọ́mọ Èkó gbogbo ilẹ̀ lórísun tó pẹ́ tẹ̀dù sẹ́kọ̀ọ́ what is Lagosian ìlú tó pẹ́ gbogbo ẹ̀yin tẹ́rin bẹ́ẹ̀ òkú ni òkú ó bẹ́tà kẹ́ lọ wá story ẹ lọ wá story ìpilẹ̀ṣẹ̀ yín pé bó bàbá àti ìyá yín ti wá Èkó is a tourist center. It's a tourist center that belongs to every nation. Àti Ghana, Èkó is just a tourist center. Má sọ jẹ́ kí n sọ pé mo rí táwọn speaker jáde. Má sọ pé tí mò ń gbọ́ yẹn. Torí mi ò bá yé again sí. Ó mọ̀ pé ìjà tálákà lèmi, olówó lọ́wọ́, olówó tálákà àbáyé olówó jẹ́. Wọ́n lọ sọ yí pé ó gbọ́ pé àwọn Yorùbá agitation ń bọ̀ wá sí Lagos State. Ẹ máa pa wọ́n. Ọ̀rọ̀ pípa yẹn ti ẹ̀yà sí yín lẹ́nu. Àwa wí tán wọ́n sọ pé COVID-19 là ń bá tú ẹ̀ tẹ́lẹ̀ Ọlọ́run tó wá kúkú sọ pé sẹ́ àníṣẹ́ àjàkálẹ̀ àrùn tó fi pa àwọn ọmọ Egypt nítorí ẹ̀ṣẹ̀ ọwọ́ wọn nítorí ẹ̀ṣẹ̀ apànìyàn yí pé sẹ́ ẹlẹ́gbà bẹ́rẹ́ pé kẹ́ ẹ má bàa ní COVID-19 ó yẹ ẹ tún gbà ẹ gba Delta variant eléyìí ò tẹ̀lé fún yín symptoms ẹ̀ kàn mọ́ ọkọ ni kí ló dé tí ẹ̀mí ènìyàn kí ló dé tí ẹ̀mí ènìyàn ò jọ yín lójú ó pa Sunday Igboho tó bá wá sí Èkó mo gbọ́ ni mi gbà kọ́lọ̀ mọ́ sọ̀rọ̀ ẹ̀ dàbí ọ̀rọ̀ Mordecai àti Hamani gbẹ́ kòtò fún Mordecai ó máa jẹ síbẹ̀ ni. mo rí tí wọ́n sọ pé àwọn tọ́ọ̀gì ẹgbẹ́ àwọn ọmọ gáréèjì mo rí fídíò yẹn lérèfé tí wọ́n sọ wípé Sunday Igboho wọ́kọ́ ló dá Yorùbá nation sílẹ̀ ṣóun ó sọ fún yín pé ó ń bá yín jà pé òun jà rò àbó sọ fún yín pé òun fẹ́ jẹ president Yorùbá nation àbó òun fẹ́ jẹ gómìnà wọ́n ní ó fẹ́ kọ́ ẹ̀yin ọmọ Yorùbá kò ní oko ẹrú ẹ kú mọ̀ pé mi ò ń ṣe ọmọ Yorùbá Irish lèmi àtàwọn ọmọ mi sórí yín ó dàrú torí ẹ̀yin agbanipa BMC torí ẹ̀yin afìyàjẹ mẹ̀kúnnù BMC Olúọmọ torí ẹ̀yin agbanipa nítorí pé àwọn Haúsá Fúlàní ń terrorize Yorùbá ṣé MC sọ fún yín pé òun fẹ́ jẹ gómìnà ni or is seeking for an attention ẹ jọ ìyàtọ̀ sí MC Olúọmọ tó lọ bá wọn táwọn agitators lọ bá pé bàbá ẹ gbà wá ìyà ń jẹ ọmọ Yorùbá wọ́n fi màálù dà wọ́n láàmú abẹ́ẹ̀rí tí wọ́n máa ní Èkó ṣé ò rí bó ṣe kó màálù sáàrin títì ní MC Olúọmọ torí pé ó ti jẹ dòdò ó lè ṣòdodo mọ́ wàhálà tó máa ní pé wàhálà MC Olúọmọ mo lówó ju ẹ lọ mo ní owó ju ẹ lọ torí mo ní ìfọ̀kànbalẹ̀ owó ẹ̀jẹ̀ ènìyàn kọ́ ni èmi ní owó gọ́ọ̀mẹ̀ntì kọ́ ni mo ní gọ́ọ̀mẹ̀ntì ló ń bọ́ ẹ àwọn ni wọ́n háyà yín kẹ́ lọ máa jí àpótí ìdìbò wọ́n háyà yín ni owó ẹkún òun ló ní MC Olúọmọ èmi ní owó ìfọ̀kànbalẹ̀ bí kú bá dé sí mi lẹ́nìí ọ̀dọ̀ Ọlọ́run ni mò ń lọ bí kú bá dé sí inú iná ló ń lọ àwòbẹ̀ṣẹ̀ rẹ wò
a ó bẹ́ṣẹ́ rẹ̀ wò kó tó wọlé ògo MC, a ó bẹ́ṣẹ́ rẹ̀ wò. Ẹ̀jẹ̀ ẹlẹ́jẹ̀ ló fi rán ọmọ lọ léèwé. Àwọn tó ṣe bíi tiẹ̀ bí Ọlọ́run lọ́jọ́ kìíní àná, bí wọ́n tó agbára tó ń bó olóṣèlú jẹ, tó ń bá wọn jí bálọ̀ bọ́sìsì, tó ń pààyàn fún olóṣèlú kan, àwọn ọmọ wọn dà, àgbórúkọ wọn mọ́ wọn ti wọlé bí àrà. Báwọn nǹkan ẹ̀yìn ó ṣe wọlé ni. Báwọn nǹkan ẹ̀yìn ó ṣe wọlé bí àrà ni. Gbogbo tẹ́ ń ṣe he tries anything again. Tó má bí wọ ni ìyáláyà ti rí wọ Sunday Igboho máa bọ̀ ní Ọ̀yọ́ state, máa bọ̀ Ìbàdàn. Ṣé tí wà wàhálà bá dẹ́dẹ́ láàrin Yorùbá, ṣé ọwọ́ ẹ̀ka MC rẹ̀ ó ká Sunday Igboho ni? Ju pé kó yìnbọn lọ, bí pé kẹ́ ẹ pààyàn lọ, kẹ́ ẹ strangle àwọn èèyàn. Why are you threatening Sunday Igboho pé tí àwọn Yorùbá nation bá wá bloodshed máa wà? Ta ni bàbá yín tó ní Èkó yẹn gangan mo fẹ́ bẹ̀rẹ̀, ta ló tẹ Èkó dó? Ṣé bí kan wà tán fi demarcation yìí pé Yorùbá ò gbọdọ̀ wá síbí o, Yorùbá ò gbọdọ̀ wá síbí, bí Yorùbá ló lẹ́kọ̀ọ́? Ẹ̀yin tọ́ọ̀gì olórí burúkú yìí, ara nǹkan tá a bá Mákindé sọ nìyẹn. Mákindé ó kú kínkínní kó o tẹ́. Ibi tí mo kọrin níjọ́ pé kọ́ má dọ̀dú ẹ má fọwọ́ kan bọ̀bọ̀ yẹn. Ẹ bá mi máa fi rẹ́ẹ̀dì sí kí n máa blọ́ọ̀kì wọn. I don't want to kọ̀wé mi ní láti kà wọ́n kan kí n ṣá wọn sí ṣáláńgá. Mi ò ráyé òṣì. Ẹni tí MC Oluomo bá ń bọ̀ ni kó wá máa kọ́mẹ́ǹtì bí ẹ̀yin apànìyàn team, ẹ̀yin apànìyàn agúnyàn lọ́bẹ team, ẹ̀yin kidnapper team headed by MC Oluomo. Mo ti ń take care àwọn lórí Instagram náà. Ẹ̀yin apànìyàn team, owó ọwọ́ yín ò clean. Ẹ̀yin ni wọ́n pè ní òjàlé onílé fi bó tiẹ̀ lẹ́yìn. Wàláì orígbà tí mo wá sí Èkó, tí wà sí owó lórí apààyàn yín gbé mi wá sí Èkó, tó ní wá lọ kí MC Oluomo, pátápátá wà fún mi 2 million. Wàláì yìí nígbà owó tí mo ní mi wà, owó bànújẹ́, wọ́n kidnap lójoojúmọ́. Why tí ìjọba Nàìjíríà ò fi yín ṣe security guards sí gbogbo Èkó, sí gbogbo express? Tẹ́ ẹ bá ti láìkó olóṣèlú kan bẹ́ẹ̀ ṣe máa terminate life ẹ̀ lẹ́ máa wá. Ẹ ti ń plan, ẹ ti recruit ara yín for the next election pé irọ́ ni Buhari ni yóò ṣètò wọn àbẹ̀. Bó mo jẹ́rìí ọba mi, ìjọ tí Abacha halẹ̀ tó fẹsẹ̀ halẹ̀ pé sẹ́wọ̀n ò ní kúrò bẹ́ẹ̀, a sì mú ikú aràn sí. You are so wicked and heartless. Ìwà tí Wasiu Ayinde. Ẹ hate ènìyàn tó lọ́hùn dá. Ẹ hate ẹni tó lókìkí. Because when Yoruba nation just first started, mo wà lára àwọn tó fi wọ́n ṣe yẹ̀yẹ́ pé wọn ò ní bá kọ̀. Kò sẹ́ni tó ń tẹ̀lé wọn mọ́. But ní ìsìn ẹ wá rí pé thousands ti ń tẹ̀lé wọn kiri. Torí pé wọ́n ṣẹ̀ṣẹ̀ realize pé ẹ ń fi ìyà jẹ Yorùbá. Gbogbo àwọn tẹ́ pa ní EndSARS, ẹ wo orú ọmọbìnrin tó bímọ sí prison níjọ́ EndSARS. Right wo lẹ ní láti arrest àwọn tó wà ní EndSARS lẹ́yìn ìgbà tẹ́ gba life àwọn ènìyàn? You just want to gag everybody. You want to deny everybody from their fundamental human rights. Kò ní dá fún yàrá ya gbogbo yín lẹ́yọ̀ kọ̀ọ̀kan. That is why I'm saying, government, if you are not truly backing all these thugs to be kidnapping and killing, you should scrape gardages. You should scrape the races. Lẹ́yìn tí wọ́n Ṣèyí Mákindé ti gbọ́ wípé wọ́n ní olórí burúkú ti Ìbàdàn, Òsìlárì apààyàn, tẹ̀wọ̀n dé, ex-convict, pé ó pa ọmọ ọlọ́mọ sí Ìwó road. Investigation yìí ni ó ti wá fẹ́ báyé ìwọ Mákindé gẹ́. Ọ̀rọ̀ ẹ ti sú mi. Mo dẹ̀ wẹ́ pé o ò lẹ́ran létí. Tí n bá rọ́ọ̀lù ẹ̀ lẹ́ẹ̀kan wá rò pé ó kó HIV ni. Lọ bèrè orí ayé lọ́wọ́ lọ sínú kòtò ajẹ́mọ̀bí gàbàgàbà ẹ̀pọ̀n kó lọ bèrè lọ́wọ́ ẹ̀. Nígbà tí géètì jó lọ́jọ́ kìíní,
spare party. Oh, more working. I'm here to investigate. What have you done? Is there any construction taking place? Is there any compensation? You're just an attention seeker. Ṣèyí Mákindé. Bó ṣe lọ gate náà ni àwọn o consolidate apon fáwọn tí kíní wọn jóná, and that's the end of it. Ti gangan náà, ó tún rìn lọ. I'm here to investigate. What is the outcome? What is the outcome of your investigation? What is the outcome? Akari to mama rìn ní pé mo fẹ́ wá investigate. You also went to Iwo Road. After people said auxiliary shot the guy. Well, I was like, we're going to do our proper investigation. Any culprit caught. How many times do you want to hear the culprit has shot on the young guy? With his twins still in abroad. Why can't you arrest auxiliary? Baby kìlọ̀ fún Mákindé o. Eyín táyà dájá fi ń bọ́ mẹ́ẹ̀gẹ́. I'm not part of you. Tí má gba bribe nínú governance kankan nínú yín rí. Ó ní kẹ́ gbé receipt ẹ̀ jáde, whether directly or indirectly. That is why I don't take bribe from any politician. So when tẹ́ bá ṣe tí ò dá, Malay blasting you up. Ẹ̀yin killer government, APC. Ẹ̀yin vampire government. Ẹ̀yin mujẹmujẹ government. Ẹ̀yin kidnappers. Mi lè bá yín gbà tẹ́ sọ pé MC Oluomo kó lọ máa recruit under your government. Bloody illiterate. Pamarisis illiterate. That bought a certificate from Lagos University. Ó lọ gba fọ́ọ̀mù, ó lóun fẹ́ lọ sí rẹ́ẹ̀pù, ọmọ gáréègì apààyàn tẹ́yìn dẹ́ ìbímọ tí yín. Ìbọn lẹ máa fi ń rìn pẹ̀lú sàn Wàsíù, ìbọn máa wà lápò Wàsíù 24 hours ni. What is so sweet about the present government? Kí ni nǹkan tó dùn nípa present government yìí? In the history of Nigeria, government in a bloodshed pọ̀. Láti 1961 tó ti bí mi o. Government in ẹ̀jẹ̀. And use, instead of you to curb the herdsmen, ẹ tún wá ní pé kó máa da màálù láàrin títì lọ́sàn gangan. That may be kílẹ̀ ṣe. It's like you are stepping on people. This particular idiotic government, bastardized government. Ẹni táwọn èèyàn sọ pé màálù ń ba nǹkan jẹ́, ẹ wá kúkú màálù wa ń kọ́ sí go slow. Ẹ ń jáyé pé family tẹ̀ ń tutọ́. Ẹ ń jáyé pé ta ni ó mú mi. Ṣé bẹ́ẹ̀ sọ pé wọ́n ń da èrè oko rú ni? Ó yá ẹ kúkú máa gẹ́ kó máa dà kiri láàrin títì. Àwọn èèyàn wá ń sá fún màálù. This is a bloody government. Buhari government render all the youth future useless. All the youth are now corrupt. If they will say now, they will say they are cruising because you made their life useless. Who the hell are you, MC Oluomo, to tell the Yoruba nation not to cross to Lagos? Not to come to Lagos. Ẹ ti ṣí ire o. Ẹ jẹ́ má da ogun tápá yín ò ní kó. Ṣé ara wọ Ọ̀yọ́ state, especially Ìbàdàn to be precise, ìjà gbòòrò nìjà wa o. Tẹ́ bá fẹ́ bloodshed kó máa jólé onílé lẹ́kọ̀ọ́, then stop the Yoruba nation. Cross the path. Wallahi wọ́n á jólé anybody lẹ́kọ̀ọ́. A kúkú mọ̀ pé ogun lẹ fẹ́ jà, fúnra yín lẹ pé ogun, ẹ dẹ̀ máa rí ogun. They are only having a peaceful protest. Peaceful protest. Why is your dead working corpse Baba Gosime Buhari? Kí ló dé tí ó fi pé àwọn Yorùbá Southwest kó dialogue bó ṣe ń dialogue pẹ̀lú àwọn Boko Haram? You are stepping, and I don't blame you. It's because of these bastards, Yoruba kings. Àwọn figurehead, àwọn mannequin, àwọn ère tó ń gbádé sórí. Eti wá sọ Yorùbá di, wá sọ wá di pé ẹni tí ò lẹ́nu ọ̀rọ̀ rárá. You disrespect anybody Yoruba. If not so, I saw that video yesterday when they are rearing their cows and people are running. Malu yẹn dẹ̀ lọ láàrin títí báyìí. Go slow there wa. You don't want us to talk. You want to guard the Southwest. Ẹ ti believe pé minority ní Yorùbá.
ṣé tí gàba dé apá yìí ká èyí Fúlàní sápá yìí ká Yorùbá ni. The largest in Africa is Yoruba side. Why kí ló tẹ wà tẹ feel threatened? Ṣé wọn náà fẹ́ apá yín lẹ́kọ̀ọ́ ni? Wọn náà wọ́n fẹ́ wá campaign Yorùbá nation. Every country wọ́n ti ń ṣe protest. Scotland àti UK wọ́n ṣe protest lọ́wọ́. Do you see any bloodshed? Who the hell is MC Oluomo to be threatening? They will kill them. Okay, we are watching. Tó bá ti rí kẹ́ yìnbọn fún wọn. Kẹ́ bóyá wọn náà máa ṣọwọ́ ní gbẹ́lágún. Wọ́n lọ sékìtì wọn ò lé wọn. Wọ́n lọ káàkiri wọn ò lé wọn. Àwọn ọba Pandoro. Àwọn ọba bèbí. Tó máa àwọn aládé ṣáínṣáìn aládé AliExpress. Àwọn ọba tó yẹ pé wọ́n ti ń dé ṣáínṣáìn tó ń tanná fún wọn. Wọn ò kí àkàn fara ìlú torí adé wọn lásán iná ni. Bẹ́ẹ̀ bá rí wọn yóò mọ̀ pọ́ di tí wọn ò dé adé ìbílẹ̀ mọ̀. Àwọn ọba 419. Àwọn ọba àgbàlọ́wọ́ mẹ́rin balẹ̀ jòǹtòlò. Àwọn ọba tó ń kó gbogbo natural resources wá fáwọn Chinese. Kò dẹ̀ ní dá fún gbogbo ẹ̀yin ọba yẹn, kò ní dá fún òṣàlẹ̀ ọba, kò ní dá fáyín ìyá àgẹ̀tẹ̀ ń protect àwọn ọba. Kùkùlùkù ló máa pa gbogbo àwọn àjẹlé ọba. Gbogbo àwọn òrìṣà tẹ́ ń bọ̀ nílé ọba yẹn ṣé ó máa gbiná mọ́ yín lójú. It will rise up and fight against you. Kò ní dá fún yàrá yín. ESABOD on the throne. Èyí ti believe pé ibi tí gbogbo ẹ̀yin houses ń gbé ẹni standard generator. Gbogbo tẹ́ ẹ̀ ṣe wá ń fìyà jẹ àwọn mẹ̀kúnnù. Èyí tó bá fẹ́ ṣe small scale business bí ó fẹ́ máa ṣe láìlọ́nù omi kéékèèké ẹ mọ̀ múná lọ ní pínpà tó bá fowó ra petrol fún generator tán fún rẹ̀ ló máa pa business tì. Ìbọn bí ó pè bínú Ọlọ́run orí yín ni kó ti bẹ̀rẹ̀ kó máa pa yín lẹ́yọ kọ̀ọ̀kan láti Buhari tó ti dòkú kó mú gbogbo yín kó pa yín pátápátá. Kí ló dé why you are betting thugs? Why the thugs are threatening the Yoruba agitators? What date is your protest in Lagos? We are following you bumper to bumper. Anybody bá sọ̀rọ̀ báyìí ikú ni. Kí ló dé mi go ní fundamental woman work ní island gbogbo ara kìkì camera. Because you have attempted so many times to kill me, to terminate me. Do you think I'm afraid of death? No. I will continue to say my truth. And the truth shall prevail. Leave the Yoruba agitation alone. MC Oluomo, ẹlẹ́sẹ̀ zigzag. If you cannot join them, bẹ́ẹ̀ ni ló mú ọmọ Igbo wá hẹ́yìn kókó wá gboyè ní Ìbàdàn. Mi ìdẹ̀ bá ọba Ìbàdàn wí. Bàbá kan tó dàbí àpò ẹ̀wà yẹn. Bàbá oníjẹkújẹ. Tó ń fún wọn lóyè ní 50 million. Bó bá ní 50 million ní Ìbàdàn ò lè joyè. Ẹ wá mú àwọn ọba. Bóyá kí mi àtàyìn ọba ká má pàdé. Ọba mẹ́ta péré mo ló gba ìkúnlẹ̀ mi gbogbo ilẹ̀ Yorùbá. Ọba mẹ́ta péré ló gba ìkúnlẹ̀ mi. Tí n bá rí wọn kábíyèsí. Ẹ̀yin yòókù àjọbọra wa lọ́wọ́ ni. Kí ni mo fi yàtọ̀ sí Aisha Buhari tó ń bọ ọba lọ́wọ́? Pé má rí yàn àbọ̀ra wa lọ́wọ́ ni. Leave Yoruba agitations alone. They are not harmed. Ẹ fún wọn níbọn. Ẹ mú gbogbo ìbọn ẹ̀yin pọ̀tẹ̀ lọ fún ọ̀dọ̀ ara yín lé Haúsá ní Fúlàní. Ẹni Yorùbá ò gbọdọ̀ gbébọn. Yorùbá gbé Àmọ̀tẹ́kùn sílẹ̀. Ẹni pé kán lọ máa sáyìn lọ́dọ̀ ọlọ́pàá. Kí ló dé ganan? Ẹ dẹ̀ ń fìyà jẹ wọ́n ní ilẹ̀ Yorùbá. Ẹ dẹ̀ ń fi hàn wá. What a heartless governance. Bastardized governance. Idiotic governance. Imbecile dithering governance. APC. Iná ilé òjò yín. Iná ta máa jó yín. Gbogbo yín pátá. Kò ní yẹ̀yà láyà yín. Ọlọ́run ní fún rí fáwọn ọmọ yín. Ẹ mọ̀ gba recipes àwọn ọmọ yín kiri ni. Gbogbo àwọn ọmọ kéékèèké wá sọ wọ́n di cruiser lórí Instagram lórí Facebook. Do you think if they are busy, tó bá prosperous, wọ́n máa ṣépè kiri? And ẹ̀dẹ̀ ń fìyà jẹ Yorùbá ẹ̀dẹ̀ tó fi ń yọ́lé wọn lọ́wọ́. Ṣé bẹ́ẹ̀ rí ní Abẹ́òkúta náà? Wọ́n pariwo pé màálù ń ba yé àwọn jẹ́. Ẹ tún ní kí màálù mọ jẹ lọ́sàn gangan. Màálù wà lọ láìrìn títì. Àwọn màálù máa ṣì lọ. Àwọn mọ́tò wá kíw. Àwọn èèyàn wá ń sá fún màálù. Is there no alternative? Kí ló dé tí gbogbo ẹ̀yin Yorùbá ò máa pa àwọn màálù yẹn kẹ́ máa jẹ ẹran lọ́fẹ̀ẹ́? Orígbà tí a bá bẹ̀rẹ̀ sí ń pa àwọn màálù yẹn o. Màálù ò ń ṣe kìnìún. Mi mọ wáìtì gbogbo àwọn màálù tó ń dá láàrin títì yẹn. Kí ló dé tí ẹ jọ èmi nídìí ké wọ́n dẹ̀ ní ké dáadáa bá ń fi ké ránṣẹ́.
ẹ bẹ̀rẹ̀ sí feel. I'm sharing. Nigeria government is going to piss off the Yoruba agitators. I know the British government are not supporting the agitators, àwọn agitators. Torí owó, torí Chevron, àtàwọn American torí Shell, torí jẹkújẹ, torí crude oil. Gbogbo ẹ̀yin tẹ́ wà ní Aso Rock pátá coronavirus kó máa wọnú ilé yín. Bí ó gba tọ́lẹ́tì wọlé ni kó fagídí wọnú ilé yín kó pa yín run. Ẹ ti bà future àwọn ọmọ yìí jẹ́. Àtọmọdọ́mọ wọn ti bá nínú ìgbésẹ̀ látọmọdọ́mọ wọn máa wà in the next 200 years. Every time lẹ́yìn yáwó, ẹ tún yáwó training ní Chinese. Gbogbo allocation ìbò Abacha tẹ́gbà, gbogbo owó Abacha àti ti Denzel tẹ́gbà, gbogbo lẹ́kọ́ gbogbo owó yẹn sí. Yáwó, ẹ ṣe fẹ́ bá yá àwọn ènìyàn jẹ́. MC, God is warning you. MC Oluomo, mi ò gbà tiẹ̀. Torí pé kíni? Ọlọ́run ló gbógo fún ọ̀lẹ. Èṣù ló gbógo fún ọ̀lẹ. God is warning you. The first one, you've been forewarned. The second one will be bloody. Bó bá lọ lóògùn tọ́lọ́run ọba. Tó bá lọ lágbára ní àyájọ́ yìí pé àwọn ọmọ ọlọ́mọ tó ń kidnap. Ní àyájọ́ pé àwọn ọmọ ọlọ́mọ tó ń kidnap kiri. Bọ́n bá wọ public transport, ikú. Bí wọ́n wọ private transport, ikú. Ìyá yìí ló everybody ò lè jáde. Bọ́n kidnap ẹ. Ìbáyé láyé àtijọ́ olówó wọn kidnap. Àbí sójú gọ́ọ̀mẹ̀ntì gbọ́, ó sójú yín fọ́, wọ́n ṣe ń ta spare part ènìyàn. Ṣé gbogbo nǹkan tẹ́ ẹ̀ rí lórí fídíò tó bá mú wọn yẹn ṣe rò pé wọ́n act ni? Tó ń béèrè pé wọ́n ń ta orí ní 2,000 naira, wọ́n ń ta apá ní iye kan. Adẹ̀lá ní gọ́ọ̀mẹ̀ntì. Àwa wí tán wo lórí burúkú Buhari, òkú ayé, bàbá gọ́sìmọ̀, bàbá ẹlẹ́nu papò, bàbá oníkókó níbi ètè. Bàbá tó ọpọlọ ẹ ti dàrú. Ọpọlọ táìsà máa ń yọ lẹ́nu. Ó wá jáde, ó gbé publication yìí pé you are the most insulted president in Nigeria. Let me tell you need to go and change that story. You are the most killer governance I've never seen in my life. The most corrupt governance I've never seen in my life. You know, wọ́n bá dákẹ́ ni. Ẹ wá náà wá bẹ ṣe máa scrape ẹni wá bẹ ṣe máa scrape Facebook tọmọ Nàìjíríà lò ìlìbú yìí. Bàbá jẹ́ Ọlọ́run ẹ̀ ní rọ̀jò. Bàbá jẹ́ Ọlọ́run ẹ̀ ní rọ̀jò. Olórí burúkú Laima Muhammed. Ẹlẹ́nu gúngùn bí ọ̀nà ẹnugu. Àtòkù bàbá àtòkù ànàmọ̀rún má lè lọ. Ẹ̀yin olórí burúkú. Ọlọ́run ò ní fún yín ṣe ní 2023. Ìdè mi kàn fọ̀rọ̀ yín lọ́lọ́run lọ́wọ́ ní tẹ́bálẹ̀ lágbára tọ́lọ́run. Ọlọ́run ó yan ènìyàn rẹ̀ tí ó kó àwọn ènìyàn mi kúrò ní oko ẹrú. Tinubu ó ti kú. Mo ráǹjọ̀nú rẹ̀ mo mọ̀ pé ó ti kú. Torí ó ti de wúrẹ́ gẹ́lẹ́gẹ́lẹ́ ó ti dàgùtàn jẹ́mọ̀jẹ́mọ̀. Ó ti di aláìtàn tí wọ burúkú àwa wísán. Ìwọ sọ pé ó rán yàn sí mi pé o mọ̀ tí mo tó o ṣe tí mo fi máa ń bú ẹ. Ṣé o múnú àwọn ènìyàn rẹ̀ dùn ni? Àfẹ́mí. Nothing should happen to Sunday Igboho. He has not offended any one of you. Ṣó yìnbọn mọ́ yín ni? Kò yìnbọn mọ́ yín. Kí lẹ fẹ́ sọ nípa ọmọ kékeré tí wọ́n pa ní Ìbàdàn ní Ìwó Road? Ọmọ tí yóò ṣe. Àwọn náà ló pa. Ìbáwọn family MC Oluomo náà àwọn auxiliary àwọn ọmọ gáréèjì. Ìjọba ń fìyà jẹ wá ní Nàìjíríà. Màálù ń fìyà jẹ wá. Ẹ̀yin ọmọ gáréèjì náà tó ń fìyà jẹ wá. COVID-19 variant 1 Delta yóò wọlé gbogbo yín tọmọtọmọ kó gbọ́mọ ìpamọ́ sí Amẹ́ríkà kó gbé sí London ní ìsinmi lórí kankan nínú wọn. Àdúrà yóò di èèwọ̀ níwájú Ọlọ́run ti ṣetán láti tú àwọn ènìyàn mi sílẹ̀. Let my people go. Don't forget to visit our website at www.esabodspiritualcenter.com and don't forget to buy your lands in Moniya. In Moniya is authentic. You know, people in Facebook, they are copycats, but they are not genuine. We are not mentioning anybody. If you fall to their gimmicks, owó tó bá move, gbogbo wọn fẹ́ ṣe. They don't have their own sense of reasoning.
ẹ wá mú Nàìjíríà fi nira fún gbogbo ènìyàn níbi tó mo lè ti ń gbàjọ. Nígbà tí mo rí kíní publication yẹn tí mo rí pé wọ́n ní Oluomo fẹ́ lọ fún rẹ́ẹ̀pù, ńlẹ́ o àǹjọ̀nú Tinubu ti ń rìn kiri tí wọ́n bá ti jẹ president Nàìjíríà tọ́ọ̀gì ló jẹ minister, apààyàn ayakila olóma jẹ́ the second in command. We are fed up of these old bigots. It's high time Nigeria, Yoruba nation, you continue with your agitation. Because man watching pé you are all peaceful. Oh, kada. Oh, kobe. Yoruba ni wọ́n tún máa dùdù pé bẹ́ẹ̀ ṣe ṣe nígbà tí EndSARS ni. I know you want to kill this agitation, but she kill the EndSARS. So for your Metroview estate in Moniya, one plot is 500,000 per plot in the ESABOD area in Moniya. Rockview estate is 1.5. White Green estate is 2 million. If you want me to show the docket, we sold over 600 plots since starting advertising for. Because anything that comes from ESABOD is straightforward. Nobody can scam you. You will get your document, your paper immediately. You have to be careful about the money. We want to be train terminal. And when they come out to get the government, you want to build the government secretariat. Ẹ kàn ti rà tán ni ẹni mọ̀ yìí pé ilẹ̀ tí gọ́ọ̀mẹ̀ntì ó dàbí ilẹ̀ kan tí mo rà sápàtà ń gbà yẹn tí power line wà lẹ́gbẹ̀ẹ́ ibẹ̀. At the end of the day mo lose ilẹ̀ yẹn. Then I was working at Federal Ministry of What mo ra lẹ̀ yẹn gbà yẹn. Gọ́ọ̀mẹ̀ntì gbà wọ́n ní power line ó fẹ́ kọjá ń bẹ̀. So you call 08053309480 for PS investment. Ó nìkan ló lè ṣe. Or you DM me on +353 899 545 833. When you come inside my WhatsApp, don't greet me. I will block you. Just go straight to the point because I lack manners. I can't greet, so don't greet me. I will not reply your blocking. Just go straight to the point. Ìlú Nàìjíríà lè rí yẹn, ibi tí ọmọ tọ́ọ̀gì tí ó kàwé tó ló ń fẹ́ jẹ rep. Àwọn tí ò ń bọ́ MC Oluomo, àwọn ló ń jà fún ẹ lórí social media. Àwọn tó ẹ mọ̀ pé ẹni tó pààyàn, ẹni tó pa ènìyàn, àwọn ọmọ gádìgì tẹ́ ń pa ènìyàn àtàwọn tẹ́ ẹ fún lówó tó ń bá yín náwó ẹ̀jẹ̀, ikú máa wọlé wọn, àrùn máa wọlé wọn. Ó ti gbọ́ tẹ́yìn Yorùbá bá ti kọ méje, you stand for your right. Ìyà tó ti ń jẹ Yorùbá láti 1960, ìyà tó ti ń jẹ gbogbo Odua láti 1960. We are saying enough is enough. Forget that you have kings. All your kings are imbecile. Dídìrín ni wọ́n. Abániláyọ̀ jẹ́ làwọn ọba yín. Excluding 3 others. I want 3 others saying, if you want me to mention their name, ẹ lọ bèrè lọ́wọ́ Olókun Asọ̀rọ̀ Dayọ̀. Tabawa we want the government to come on sọ̀rọ̀. Bá ti ẹ̀ ṣe Yorùbá de ṣe pull out pátápátá. Igbo ẹ pull out. Wọ́n ní bílẹ̀ yóò gbé mi máa ṣe rọlé máa lọ ilẹ̀ bòmí. Wọ́n ní màálù ìgẹ oko. Oko ni màálù ìgẹ tẹ́lẹ̀, màálù tó ti ń gẹ àárín títì. Pé kí ló kàn yín, kí lẹ ṣe. Hello, go and release those you locked up. EndSARS is going to 1 year now. Why are you locking them up? Did you see any gun in their hand? To the sake ọmọbìnrin kan bímọ sí ẹ̀wọ̀n. Ọlọ́run ò ní fi ire fún yín sẹ́nílẹ̀ Nàìjíríà yẹn. Gbogbo ẹ̀yin adarí tó fi dọ́dọ̀ ẹ̀yin councillor local government. Ọlọ́run ò ní fi adùn fún yín. Owó tẹ̀ ń kó jẹ Ọlọ́run á sọ dowó ẹkún fún yín, á sọ dowó òṣè fún yín. Ẹ mọ̀ pé tí máa gbọ́ lọ́wọ́ yín ní lẹ́nu ọ̀rọ̀. Gbogbo bẹ́ẹ̀ ṣe máa ń rán yàn sí mi. Tí máa gbọ́ lọ́wọ́ yín ní lẹ́nu ọ̀rọ̀. Ṣé kí n wá sí bíbá yìí nìsín kí ní pé irọ́ ni wọ́n ń pa ìyà òjò aráàlú wọn kì kò òfò lẹ́ẹ̀ṣẹ̀. Ọlọ́run ti dá èmi lọ́wọ́. Ní tí máa jẹ títí dọjọ́ ọkọ Ọlọ́run ti pèsè ẹ̀ fún mi. A ti fún mi lọ́mọ alálùbáríkà. Kí ló dé gan-an? No improvements.
in the southwest. No improvement. You see this Yoruba nation crying. They are crying bitterly. Gbogbo èrè oko wọn lẹ ti bàjẹ́ pátápátá. Tí ẹ ti ń gbà tán bá gbin àgbàdo, tẹ́ ẹ bá dá màálù síbẹ̀. So ẹ fẹ́ kí bí pa Yorùbá kọ́ yìí. Mo tó gbà ládùúrà fún yín. Gbogbo àwọn ọmọ tẹ́ ẹ̀ náwó lé lórí lókè òkun. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ̀ ń ṣe bámúbámú lẹ yó. Ìyọ̀bá àjọmọ tálákà. Ẹ níṣẹ́ fún wọn torí wọn ò ní connection. Gbogbo àwọn ọmọ yẹn wọ́n á di alcoholic, wọ́n á di druggy, wọ́n á useless, wọ́n á dójú tì yín, wọ́n á jalè. Àṣẹ Èdùmàrè. Bye. Please subscribe to Face TV Africa and turn the notification on. Face TV Africa, ẹ jọ̀ọ́, subscribe, hete. Face TV was Swoby.